Sheikh Habib Ayilara tó ṣe ìmáàmù tuntun fún ààfin Soun Ogbomoso tí ọba Soun ìyẹn ọba Ghandi ṣẹ̀yàn láìpẹ́ yìí ti sọ̀rọ̀ síta báyìí o wípé yíyàn tí wọ́n yan òun sípò gẹ́gẹ́ bí ìmáàmù ààfin Soun kò bá tìjà wá, bẹ́ẹ̀ ni kì í ṣe láti tàbùkù ẹnikẹ́ni ṣùgbọ́n láti fún ìdílé Ayilara ní ẹ̀tọ́ wọn tí wọ́n ti ń béèrè fún láti bí ọjọ́ mélòó kan báyìí. Ó lágbára. Bó tún kẹ́yìn èèyàn mi káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television. Ṣàlàáfíà ni mo tún bá yín lákòókò yìí, bó lójú ọjọ́ lọ́dọ̀ tìyín. Tẹ́ ẹ bá gbàgbé wípé láìpẹ́ ni ìròyìn bọ́ síta wípé ọba Ghandi ìyẹn ọba Soun Ogbomoso ti yan ìmáàmù tuntun fún ààfin Soun t'Ogbomoso. Ìròyìn yẹn ló sì fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye pàápàá láti ọ̀dọ̀ àwọn tó nífẹ̀ẹ́ ìmáàmù Tọ́líà Yunus tí ń ṣe Chief Imam Ogbomoso nípa wípé ṣé kìí ṣe wípé ọba Ghandi fẹ́ fi ìmáàmù tuntun dá ọ̀pọ̀ wàhálà lẹ̀ nínú ìlú Ogbomoso. Ṣùgbọ́n Sheikh Habib Ayilara tó jẹ́ ìmáàmù tuntun fún ààfin Soun Ogbomoso tí ọba Ghandi yan òun, ó ti jẹ́ ó di mímọ̀ wípé yíyan òun sípò yẹn kìí ṣe wípé láti fi tàbùkù ẹnikẹ́ni àmọ́ láti jẹ́ kóun jẹ́ aṣojú ọba Soun lórí ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí ni ní ààfin nínú ìlú Ògbómọ̀ṣọ́ àti ní agbègbè ẹ̀. Ó lágbára. Ìmáàmù náà ó tún jẹ́ ó di mímọ̀ wípé ọba Soun gbé ìgbésẹ̀ náà láti parí aáwọ̀ tó wà nílẹ̀ ni lórí ọ̀rọ̀ ipò Chief Imam Ògbómọ̀ṣọ́ pé aṣojú ọba Soun lòun jẹ́ bó ṣe jẹ́ aṣojú ìdílé Ayilara náà lòun tún jẹ́ aṣojú Soun Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni òun ò sì ní lo ipò òun láti fi tàbùkù ẹ̀sìn kankan, yálà ẹ̀sìn mùsùlùmí ni, ẹ̀sìn kìrìsìtẹ́nì ni àbí ẹ̀sìn ìṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ ni ó ní òun kò ní dójú ti ẹ̀sìn mùsùlùmí nínú ìlú Ògbómọ̀ṣọ́ àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Ó lágbára. Tẹ́yìn Yorùbá kú gbàgbé wípé ọ̀rọ̀ yìí ó ti wà nílẹ̀, ó ti ń jà rìnrìn nílẹ̀ ó tójọ́ mẹ́ta. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Sheikh Habib Ayilara ìmáàmù ààfin Ògbómọ̀ṣọ́ tó sọ nínú fọ́nrán yìí. Kẹ̀sì má bá mi fèrè oyin náà lórí ẹ̀sẹ̀ kọ́mẹ̀ntì mò ń bọ̀. Nítorí gbogbo ilé ìbáyìí tí ó ṣẹlẹ̀ ìtàn ní ọ̀rẹ́ tí ń ṣẹlẹ̀ láti ayébáyé ọlọ́run náà tó wá tó rí pìtì ìtàn báyìí fún wa látara ọ̀rọ̀ Ghandi ọ̀làgbé ọ̀làgbé torí àbẹ̀wò Muhammad sallallahu alaihi wasallam nígbà tó náà kúrò ní Mákà tó ń lọ sí Mádínà abẹ́sílẹ̀ lọ́kọ́ dé sí ọba àkàrà lọ́gbà tí èṣù òṣèlú òun ló gbà láyè láti practice ẹ̀sìn rẹ̀ àkótó wípé ó lè tún padà lọ tún jogún mọ́sálásí tó lọ jó lò lẹ́yìn so wọ́n ti pé mọ́sálásí tó padà wá lọ jogún ó náà ní oṣù ní àgbáyé ní àpàdé lílo ní òní báyìí so ó ti gbà déédéé tí àwọn aṣọ tí wọ́n ṣe adúpẹ́ fún wọn adúpẹ́ lọ́wọ́ wọn. Ó mà wá lágbára o. Gbogbo tó ń lọ nínú ìlú Ògbómọ̀ṣọ́ láàrin Chief Imam Tọ́líà Yunus àwọn ìdílé Ayilara pẹ̀lú ọba Ghandi ibo lẹ́yìn èèyàn lérò wípé yóò padà kángun sí. Gẹ́gẹ́ bí ohun tí ààrẹ àgọ́ Ògbómọ̀ṣọ́ ìyẹn olóyè Samuel Ọ̀tọ̀lórìn náà sọ di mímọ̀ lásìkò tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ó náà ni pé ìmáàmù ààfin Soun ò ní ọba Ghandi yàn kì í ṣe ìmáàmù àgbà, ìyẹn kì í ṣe Chief Imam ò ní ọba Ghandi yàn. Wọ́n sì ní ìdí tí ọba Ghandi fi gbé irú ìgbésẹ̀ tí wọ́n fi yan ìmáàmù fún ààfin Ògbómọ̀ṣọ́ kò kọjá wípé láti ní ìmáàmù kan ní pàtó tí yóò wá máa ṣe àdúrà nínú ààfin nítorí ìmáàmù tó ń ṣe àdúrà nínú ààfin tẹ́lẹ̀ ìyẹn Chief Imam Tọ́líà Yunus wípé ó ti ìgbà tó ti pé ọba Ghandi tó ti pè wọ́n lọ sí ilé ẹjọ́ òun ló ti di pé ìmáàmù Yunus ò lè wá sí ààfin láti wá continue gẹ́gẹ́ bí ìṣe láti máa ṣàdúrà nínú ààfin mọ́ pé ìdí èyí gan ló jẹ́ kí ọba Ghandi kí wọ́n gbé ìgbésẹ̀ pé kán yan ìmáàmù míì tí ó wà ní inú ààfin tí ó mọ̀ represent ọba Soun tí ó sì wá mọ̀ ṣe àdúrà nínú mọ́ṣáláṣí ààfin Soun t'Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ yìí ó lágbára ó gbẹnu tán ó lé kìnkà. Ẹ jẹ́ àwọn nǹkan táwọn èèyàn sọ lábẹ́ kọ́mẹ̀ntì kàkà kọ́mẹ̀ntì kan sí méjì nípa ohun tí Sheikh Habib Ayilara tó sọ nínú fọ́nrán yìí. Ari Abdulkarim Akorede ó ní this one is Lemamu, we will only head prayer in the palace for Ghandi. Okay o. Adégbóyèga Lateef náà ní ẹ dákun ẹ fún ní omi tútù mu òpònú àgbàlagbà. Ọ̀rọ̀ yóò wá pọ̀ jù. Ó lágbára.
Ayọ̀délé Ọlárẹ̀wájú náà ní recognize imam by Soun Ogbomoso land Ọ̀yọ́ state government. Eléyìí máa wá pọ̀ lápọ̀jù, kí ló dé tí violence pọ̀ lábẹ́ fọ́nrán yìí báyìí ẹ̀yin èèyàn. Ọ̀gá another commenter comrade Fabode ó ní you guys may not like him, well you are entitled to your opinion, but one thing is clear, his original ọmọ Idile Ayilara, no controversy. Òótọ́ ọ̀rọ̀ náà sì tún nìyẹn o. Ẹ tún jẹ́ ká wo kọ́mẹ̀ntì kan sí méjì ká tó máa lọ. Adébáyọ̀ leader òun náà ni imam jákujàku ọkàn ò ní balẹ̀. Ó ga lábẹ́ kọ́mẹ̀ntì yìí section yìí o. Lawal Abdulfatai Adesina ó ní he doesn't even know the history of Islam. Subhanallah, he is not even worthy of being a rawatib imam, not to talk of a central mosque imam. The prophet sent his sahaba there and he didn't go himself. Olodo. Wọ́n mọ̀ wá ga báyìí o, wọ́n tún ní ìmáàmù Habibu Sheikh odidi Sheikh. Wọ́n tún ní òmọ̀tàn sí Islam o. Ó lágbára. Kọ́lọ́n ṣàánú. Wasilat Sotunde òun náà ni you don't even know the history of Islam. Prophet never went to Abyssinia but Sahaba did. Tọ́ ó parí. Tom Hafiz òun náà ni great the Ogbomoso true born imam, we are proud of you. Mo dà pé bọ̀dá Tom yìí àwọn ò gbọ́ gbogbo kọ́mẹ̀ntì táwọn tó wà lókè sọ wípé ìyẹn Sheikh tán ṣẹ̀yàn Sheikh Habib pé wọn ò tún mọ ìtàn ẹ̀sìn Islam. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé irọ́ ni ṣé òótọ́ ni? Ẹ má bá mi jèrò yín lórí ọ̀rọ̀ ìsí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online lórí Facebook, link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí Facebook page wa. Àwọn gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe darapọ̀ mọ́ mi náà lórí YouTube, ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, kẹ́ máa like, ẹ sì máa bá mi share fọ́nrán yìí kó máa lọ lórí ayélujára. Ẹ ṣé púpọ̀.